ọkọ ló rán mi wá o ọkọ rẹ ló rán wá ọkọ rẹ ló rán mi wá o Adéyẹmí ọmọ ọba ni kórìjẹ ọgbó kò máyọkù Adéyẹmí ló rán mi wá. Kókó ọdún o ẹ bá kí dáadáa o ẹ kí kókó ọdún o Adéyẹmí ló ń sọdún lónìí ẹ kí kókó ọdún. Bùkọ́lá aya Adéyẹmí ọmọ ọba okú ọdún o aya wọn ní Ìkẹ́nnẹ́ òkú àṣeyọrí kádùn lórí ilẹ̀ ayé. Màmá Àlíyà ilé ló bá wà kó dìde yàrá ló bá wà kó wọ ọ̀kánkán ilé. Màmá Oríyọmí o ẹ̀yìn kùnlé ló bá wà kó jáde kó wá máa gbóhùn ẹnu tèmi gangan. Aya Adéyẹmí ọmọ ọba o màmá Àlíyà màmá Oríyọmí àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ báwọn ṣe lágbára Ọlọ́run ọba. Bùkọ́lá o aya Adéyẹmí máa gbọ́ dídùn ẹnu tèmi dáadáa. Adéyẹmí ọkọ rẹ ló rán mi wá o ọkọ rẹ Adéyẹmí ẹfúnúgà ọmọ ọba níkẹ́nnẹ́ wípé kí n bóun kó lólùfẹ́ òun dáadáa. Aya rẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ ní kúkú ń ṣe ó ní alábàárò òun ló jẹ́ ó ní Bùkọ́lá tẹ́ ẹ rí yẹn èyí mẹ́nugún mi ni àdúmáàdán èyí fúnjó owó àdọ́gbadélẹ̀ obìnrin ní kúkú ń ṣe. Adéyẹmí ọmọ bá wípé alábàárò mi ni ìyá àwọn ọmọ mi ní kúkú ń ṣe ó ní bó ti wá sọdún èyí náà ó mọ̀ ṣàmọ́dún ní lágbára Ọlọ́run ọba ọdọọdún la ó máa rí ọwọ́ bí ìran. Bùkọ́lá o ẹni bá ní òkú mo ní wípé onítọ̀hún ni ó fi ọ̀ sílẹ̀ sáyé lọ lágbára Ọlọ́run ọba. Bùkọ́lá aya Adéyẹmí ọmọ ọba o ọkọ rẹ ló ní wá bóun lọ sílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan òró ní í ṣe lé o. Bùkọ́lá aya Adéyẹmí máa gbórí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ olóòró máa gbóhùn ẹnu mi òró àrùyàngàn máa gbọ́ dídùn ẹnu mi. Òró ọwọ́ lù ẹsẹ̀ kúkú jó ni wọ́n porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Gbogbo ojú ní sàmọ́lé nílé bàbá tó bí yín lọ́mọ. Ajá sùn wọ́n sẹ́yìn o àgbò sùn wọ́n sí rọ̀rọ̀ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni. Bájà ò ní rọ̀rọ̀ ẹ jẹ́ ń sáré lọlé kí n sáré lọ máa gbò wá nílé bàbá tó bẹ́yìn lọ́mọ. Kí n tó sáré délé bàbá yín ti máa jábọ̀ pópó olúfọn. Àṣé pópó olúfọn ni àgbélẹ̀rọ nílé bàbá tó bẹ́yìn lọ́mọ. Bí n bá ń kí ọmọ olúòró lọ́wọ́ gbogbo ẹ̀ ló yé mi yékéyéké o. Bùkọ́lá aya Adéyẹmí o ewúrẹ́ òró ní jẹ́lẹ́sẹ̀ gbàgede àgùntàn òró ní jẹ́lẹ́sẹ̀ yàrá àkùkọ gàgàrà ìlú òró tún ti gbára mi dé ó ní mo fẹ́ jẹ ní pópó olúfọn. Ṣé bí pópó olúfọn ibẹ̀ ni bàbá yín ti ń pa kó fẹ́ ẹ jẹ ibẹ̀ ni bàbá yín ti ń pàràbà tí ń pàrokò títún pa olúwéré tí ń pàrókò títún pa olúwéré pé kó máa dúró kó máa jẹ́ mi. Ẹ̀yin lóró ọmọ aróyàngàn towótowó lóró ń sùn towótowó lóró ń jí nílé bàbá tó bí ọlọ́mọ. Òró nìyá ọmọ orí mi ìdáná gbópagún níjọ́ ògúnlé sóhun náà porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Bùkọ́lá aya Adéyẹmí ọmọ ọba níkẹ́nnẹ́ o mo ló ti sọdún owó ó ti sọdún ọlá wàá mọ̀ báwọn sọdún àbí láwùjọ àbùkù oníkan ò níkàbù. Adéyẹmí ọmọ ọba o ọmọ ọba níkẹ́nnẹ́ máa gbórí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìkẹ́nnẹ́ ìrèké níbi owó ti ń gbéṣo ẹ̀yin lọ́ máa fi rin fọ́nsọ́ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ àrùkú fójò fẹ́ kù níyín bàbá tẹ̀yìn lọ́ba dúró fọ́ba lóde Rẹ́mọ. Ọmọ àfigbá ńlá buwó láì mẹ́kùn sóhun náà porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ọba Adéyẹmí o ọkọ Bùkọ́lá máa gbórí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́ máa jí kùtùkùtù pilẹ̀ ọ̀rọ̀ ọmọ amúlẹ̀ kọ́wọ́ ìlú níyín